Nuwa Media. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ dákun ẹ̀yin èèyàn mi nílé jẹ́ n sáré lọ sí ẹ má bù mí o mi mọ̀ bóyá Ìbàdàn ni mo fẹ́ sọ àbọ̀yọ̀ máa ṣáàjọ àwọn ẹ̀ papọ̀ ẹ ṣáàgbà bó ṣe rí. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o ẹ̀yin aráalé bó o ní sáàfíà lẹ wà ẹ kú bá a ṣe ń ṣe àkú bójú ọjọ́ ti rí. Orúkọ mi ò mọ̀ ìyípadà orúkọ mi ni Aródú Òjìgọ̀bì. Èmi lọmọ bàbá kan omi tútù tí ń jó ní fàìfàì. Ọmọ wọn olówù òdùrú ajífẹ́pẹ́ ṣeré ọmọ bá a rí jẹ aya afẹtawó lérin ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú àṣálẹ́ wọn ò mọ àkókò ọjọ́ tá a wà ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí àmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi gbogbo ṣàlàáfíà lẹ wà bó o ní nǹkan ṣé kò nira a ó máa rí rọ̀rùn ní olójoojúmọ́ ayé wa. Orí ètò Kí lẹ rí sí ni gbogbo wa jọ wà báyìí. Òyọ̀ lẹ́nu mi ẹ ṣáà jẹ́ ń sọ Yorùbá tí mo gbọ́ ó fẹ́ máa há mi lẹ́yìn mi ò dẹ̀ ní toothpick ọ̀dọ̀ dentist jìn. Ẹ̀yin tèmi lórí ètò Kí lẹ rí sí tá a wà yìí ni àtijọ́ máa ń fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀ fíkun lukùn lórí àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé iṣẹ́ wa the special ilé iṣẹ́ the unusual ilé iṣẹ́ the one and only indigenous platform tó máa ń fọn rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ òjíire tó ti làmìlaka ká gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin tèmi lónìí ìtàn kan ni wọ́n fi ṣọwọ́ sí mi tí mo kà. Wọ́n fi ṣọwọ́ sí mi lórí ímeèlì wa ni. Ẹ̀yin tèmi nílé ọkùnrin kan ni wọ́n ní òun àti ìyàwó ẹ̀ àkọ́kọ́ wọ́n jọ ń ní gbọ́mi sí omi ò tó. Wọ́n wá ní kí n bá wọn gbé e wá fún wa kájọ dá sí i kẹ́ ẹ gba àwọn ní ìmọ̀ràn ohun tí àwọn máa ṣe. Ọkùnrin yìí ní ìgbà kan rí ìṣẹ́ ń ṣe ìyà ń jẹ kò rí ọwọ́ mú lọ sí ẹnu. Ọjọ́ kan ló rin ìrìn àjò kan ló pàdé ẹnìkan tó wá fi visa lottery ló fi lọ̀ ọ́. Orí dẹ̀ bá ṣe ó ṣe visa lottery ó mà jẹ bí àtòun àtìyàwó àti ìwọ̀nba ọmọ mẹ́ta tí wọ́n bí wọ́n ṣe tẹ ọkọ̀ létí nìyẹn ló bá di ìlú Amẹ́ríkà. Wọ́n délùú Amẹ́ríkà ní tòótọ́ ohun gbogbo bẹ̀rẹ̀ sí ní ṣe déédéé wọ́n rí jẹ wọ́n rí mu. Àmọ́ ọkùnrin wá rò ní ọjọ́ kan wípé ṣé òun máa sin gbà ni owó ti tó òun ti dá iléeṣẹ́ lẹ̀ ní ìlú Nàìjíríà kóun yáa padà síbẹ̀ kóun ló máa hùwà ọmọọba tóun jẹ́ kóun máa jayé ọmọọba. Ó bá padà wá sílé ìgbà tó délé ó ṣe ohun gbogbo ní ètò létò ó bá padà lọ sí Amẹ́ríkà ó pe ìyàwó àti ọmọ ẹ̀ pé kán jẹ́ kí gbogbo àwọn dẹ̀ padà nígbà tí ìgbé àwọn dẹ̀ ti rọ̀ àwọn ti ń rọ́wọ́ mú lọ sẹ́nu. Ìyàwó bá takú ló bá ní òun ò ní wá. Ọkọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọkọ bẹ́ẹ̀ ẹbí ọkọ bẹ́ẹ̀ ó ṣàtakú pọrangandan ó ní òun ò ní wálé. Ọkọ bá ní kò sí wàhálà òun ní tòun ń kọ́ ó tó gẹ́ òun ò dẹ̀ sin ọmọ òyìnbó mọ́ káwọn èèyàn máa sin òun náà. Ọkọ bá wá sí orílẹ̀-èdè Nàìjíríà padà ló bá dẹni tó ń gbé. Ó wá sọ fún ìyàwó ẹ̀ pé nígbàkigbà tó bá fẹ́ rí òun ó sọ fún òun ó sanwó bàálù tó máa gbé láti Amẹ́ríkà wá sílé á rí òun á tún padà sí ìlú Amẹ́ríkà. Ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ìyàwó rẹ̀ ò wálé. Bí bàbá ṣe ní kò sí ṣíṣe kò sáìṣe òun ò lè máa ṣe máa dá sùn máa dá gbé married bachelor àbí bachelor that is mi ò mọ bá ṣe máa fi àkàwé yẹn ṣe. Ó ní bàbá bá pọ̀n sí òkè rajà bàbá bá rọ́mọbìnrin kan tó rẹwà tó wù bàbá bá fẹ́. Ọmọbìnrin yìí mà lóyún ó mà bímọ fún bàbá olówó yìí. Ẹnìkan ló wá sọ fún ìyàwó tó wà nílùú ọba bí ìyàwó tó wà nílùú ọba ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyí. Ọkọ òun ò lẹ́tọ̀ọ́ láti fóbìnrin míì ọkọ òun ò lẹ́tọ̀ọ́ láti bímọ síta òun máa bá fà á ni òun máa bá dé ni òun máa bá hàn ni òun máa bá ṣe òun máa bá a mọ̀. Bàbá bá ní ó dáa òun gbà
òun á ní kí ọmọbìnrin tóun fẹ́ ìyá àtàwọn ọmọ ẹ̀ kó kúrò nínú ilé, wọ́n á lọ gba bòmíì, wọ́n á máa gbé, àmọ́ kí ìwọ náà padà wá sílé kó wá máa ṣẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Ìyàwó ní láyé òun ò lè fi Amẹ́ríkà sílẹ̀. O ò lè fi Amẹ́ríkà sílẹ̀, ṣé kí n máa dá sùn kí n máa dá jí ni? Ẹnu yẹn ṣá ni wọ́n jọ wà báyìí tí wọ́n gbé wá bá mi ò, wípé kí n bá wọn béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn pé èwo ni ṣíṣe. Gbogbo èrò yín àti ìdáhùn yín ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa, nọ́mbà wa àti ímeèlì wa tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Wọn ò parúkọ dà o, Aródún náà ni orúkọ mi. Ọmọ baba awo tí ṣọ̀gá awo, ọmọ olówù òdùrú, ọmọ ajífepé ṣeré, bá àríjà wọ̀lámọ̀, aya afẹta wo léerin, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. A máa ríra nígbà míì, ìgbà re, àlàáfíà o. NUWA Media.